Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Wọ́n ní ẹ̀ṣẹ̀ Kánù ló fa ìjìyà fún Kánù. Ẹ ṣáà mọ program tí mo ṣe ní ìjẹta tí mo sọ pé wọ́n ní olóyè pé agbára fẹ́ lólóyè, tí mo wá lo Kánù as reference. So bàbá àwọn pásítọ̀ kan wọ́n bá mi pò gidi gan. Wọ́n ní Kánù ò nígbàgbọ́ tó, wọ́n ló fa ìyà fún Kánù. Ó dẹ̀ kó àwọn èèyàn wa, ìṣòro tí mo rí pẹ̀lú àwọn èèyàn wa ni pé wọ́n ní low self esteem. Wọn ò fẹ́ gba reality, wọn ò fẹ́ mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ pé ó kọjá agbára èèyàn. Torí program tí mo ṣe pé ní ọjọ́ wo pé wọ́n fi olóyè wọ́n ń pẹ̀gàn olóyè Ìgbòho, pé wọ́n ń pẹ̀gàn bàbá olóyè Ìgbòho, pé ipe ṣèbí Kánù lọ sí Israel. Mi ní láti show fídíò láàárọ̀ yìí. Ipe ṣèbí Kánù lọ sí Israel, kí ló dé tí wọ́n fi mú Kánù? Kan tí mo ń try láti tí mo ṣe show yẹn ni pé mo fẹ́ ká mọ̀ pé sometimes àwọn kankan kọjá agbára ẹ̀dá. Bẹ́ẹ̀ ni, so destiny kò lè change. So tí kódà bíbélì tí àwọn pásítọ̀ yìí láwọn preach, wọ́n ní Ọlọ́run sọ fún Mósè pé èmi ó máa ṣàánú fún ẹni tẹ́mi ń ṣàánú fún. Ó ní kì í ṣe nípa ẹni tó ń sáré, ó ní ṣùgbọ́n àwọn tí Olúwa ń ṣàánú fún. So sometimes nílé ayé yìí kò ń ṣe iṣẹ́ ọwọ́ wa, kò ń ṣe nǹkan tá a ṣe ni. Tí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, kò sí ẹ̀dá kan nílé ayé yìí tó máa dúró. Nítorí pé kí ni, kò sí ọjọ́ kan tí ènìyàn ò kí ń kọsẹ̀. Ẹ̀yin tẹ́ rò pé bóyá ẹ̀yin lẹ holy jù, ẹ̀ ń tan ara yín jẹ ni. Yes, kò séèyàn kankan tó mọ́ nílé ayé. There is no righteous man. Gbogbo wa pátápátá one way or the other la ní ọ̀nà tí a gbà ń kọsẹ̀ sí ẹlẹ́dàá. Ṣùgbọ́n ó dàbí pé àwọn èèyàn wa a gba wèrè mọ́ ẹ̀sìn débi pé a ti mú reality kúrò nínú ẹ̀sìn. Mo rántí ìgbà tí bàbá mi kú, there was somebody tó sọ fún mi pé a ò pray tó ní ni. Ó ní a ò gba àdúrà tó. Ohun tó wáyé ká gbàdúrà dáadáa, ó ní bàbá mi kò ní kú. But mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló máa wá sílé ayé yìí tí kò ní kú? So nítorí show tí mo ṣe wípé ṣèbí Kánù lọ sí Israel, kí ló dé ṣe wá ń mẹ̀sí olóyè? So bàbá pásítọ̀ ni wọ́n pera wọn. Wọ́n wá ní pé Kánù, wọ́n ní ẹ̀ṣẹ̀ Kánù, wọ́n ní òun ló fa nǹkan tí ó ṣẹlẹ̀ sí Kánù. Wọ́n nítorí pé Kánù kò fi tọkàntọkàn wá Ọlọ́run Ísírẹ́lì, wọ́n lóun ló fà á tí wọ́n fi mú Kánù. So mo wá sọ fún wọn pé ó kẹ́gbà tí wọ́n sọ pé Kánù ò fi tọkàntọkàn wá Ọlọ́run Ísírẹ́lì. Mo ní ṣebí Jésù tó jẹ́ pé òun ni center Christian faith. Ṣebí wọ́n mú Jésù, ṣebí nínú Bible gan, tá bá ka Bible dáadáa, ṣebí wọ́n ti Jésù mọ́lé, ṣebí wọ́n ti Jésù mọ́lé. Àbí aṣáàwọ̀ wọn ní ìyàwó Pọ́ntì Pílátù, ó lóun lálàá pé wọ́n ní kí ọkọ òun kó má ṣẹjọ́ Jésù, pé kò ṣe nǹkan tí wọ́n ṣe, pé kò ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n parọ́ mọ́. Kí ni mo try láti sọ ni pé ṣùgbọ́n tí Jésù ò bá sí nínú detention, wọn ò lè lọ, ìyàwó Pọ́ntì Pílátù kò lè lọ sọ fọ́kọ ẹ̀ pé kó má ṣe ẹjọ́ Jésù. So kí ni mo try láti sọ ni pé kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ṣùgbọ́n bàbá yìí wá ní pé ìgbà tí mo wá sọ bẹ́ẹ̀, bàbá yẹn máa dáhùn pé ó ní bí wọ́n ṣe kọ ti Jésù nìyẹn, pé Jésù máa ṣẹ̀wọ̀n, pé
wọ́n máa nà án, wọ́n máa tutọ́ sí lára, wọ́n máa kàn án nígi, wọ́n máa fi ṣe yẹ̀yẹ́, wọ́n máa fi ṣẹ̀sín. So ìgbà tó sọ yẹn tán, mo wá sọ fún pé mo ní dádì, at the end of the day bàbá náà sọ pé antichrist ni mí o. Mo wá tún wá dà, mo wá ní dádì ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ tí mo sọ ká ní èmi ò láì kí n máa record èèyàn. So mo ní dádì, àwọn Paul ńkọ́, Peter ńkọ́, ṣebí wọ́n lọ gé orí Peter ní Rome ni, ṣebí wọ́n sọ símì lókùúta pa ni, ṣebí wọ́n pa gbogbo àwọn apostle. Mo ní so, mo ní kí ló dé tẹ̀ ṣe sọ pé, mo ní so kí wá ní Holy Ghost ń ṣe ní ìgbà yẹn tí wọ́n fi pa gbogbo wọn. Ó ní titi wọn yẹn, ó ní kádàrá ni, ó ní bí, ó ní kádàrá ni titi wọn. Mo ní so ṣé Paul tó yẹ pé òun gangan ni ó kọ ìwé tó pọ̀ jù nínú bíbélì tá ń kà léni, ṣáwa ní Paul ní ìgbàgbọ́ ni. Aṣáàkà pé wọ́n arrest Paul several times, wípé so kí pé wọ́n arrest Paul ní àìmọye ìgbà. Mo nígbà tó wá dẹ̀ lè arrest Paul ní àìmọye ìgbà, pé so kí wá ní reason tó fi jẹ́ pé pé so kí wá ní Holy Ghost ń ṣe ìgbà yẹn tó fi mú Paul, tó fi jẹ́ pé John nìkan ṣoṣo tó sá lọ sí exile, tó lọ sínú island of, bọ́n ṣe sọ fún wa, nìkan ṣoṣo ni òkú nínú wọn. Ó ní pé destiny tiwọn ni pé kí wọ́n kú, destiny tiwọn ni kán ṣe. So mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé àwọn wọ̀nyẹn ò nígbàgbọ́ tó ni, àbí ẹ̀ṣẹ̀ ló wà nínú ayé wọn ni. Ó ní rárá, ó ní bí wọ́n ṣe kọ titi wọn nìyẹn. Mi ò mọ Facebook, mi ò rí, ó ní bọ́n ṣe kọ titi wọn nìyẹn. So nígbà tó sọ bẹ́ẹ̀, mo wá dáhùn, mo wá ní pé okay, gbogbo àwọn Christian tí wọ́n ń pa káàkiri, gbogbo àwọn mask ní aṣáàyíká níjọ́ òun sì tán náà pa àwọn èèyàn rẹpẹtẹ ní Kaduna, gbogbo àwọn tó ń pa káàkiri wọ̀nyẹn ń kọ́ all over the world. Wípé so kí ni anointing ń ṣe tí wọ́n fi ń pa wọ́n nígbà náà. The next thing tí bàbá máa sọ ni pé bàbá lóun mọ̀ pé aṣòdì sí Kristi ni mí. Wọ́n á lè léun ṣọ̀rọ̀ aṣòdì sí Kristi. This is reality. We are being realistic here. There is a difference between reality and faith. Ìyàtọ̀ wà nínú reality àti faith. And the problem with Africans ni pé until tí Africa tá a bá kúrò, tí a ò bá bẹ̀rẹ̀ sí tún ọpọlọ wa ṣe, a máa remain backward ni. Reason ni pé ẹ wo nǹkan táwọn UNESCO sọ, wọ́n ní an average African man, an average African man, an average African child between 0 to 10, wọ́n ní kò sí ẹni tó nírú IQ tó wà lórí wọn ní àgbáyé. Wọ́n ní the two problems tí Africans ò fi grow, because gbogbo eléyìí tẹ́ ń sọ pé òyìnbó ló dára lénìí, go and Google it, àwọn èèyàn dúdú ló invent, black inventors, but unfortunately wọ́n ti jẹ́ orúkọ òyìnbó. Ẹ lọ kà á, 95% kan tó wà lórí ayé tá à ń gbádùn lénìí àwọn èèyàn dúdú ló ṣe, àwọn èèyàn dúdú ló ṣe. So wọ́n wá wò pé tẹ bá dẹ̀ ṣì wò náà nílé náà, ẹ rí i pé àwọn ọmọ wa ṣì invent nǹkan, oríṣiríṣi nǹkan náà àwọn yẹn máa invent. Àrà ọmọ kan tó invent ATM tó ń ṣò káàkiri ń jọ sí, irú àwọn ọmọ yẹn tó bá jẹ́ ìlú òyìnbó ló wà. Ṣé rò pé tó bá jẹ́ Africa ní Zubagi wà, ṣé rò kó máa lè invent Facebook? Kò ní lè invent Facebook. Àwọn èèyàn wá ti invent oríṣiríṣi kó tó di pé wọ́n gbé kẹ̀kẹ́ márúwá wá fún wa. Ọmọ Igbo kan mo rántí, Frank Olise, ẹni tó bá rántí time Frank Olise ní NTA ni wọ́n ti show Igbo yẹn, ó ń gbé ní Gowon Estate, Gowon Estate ló ń gbé ní Ìpàjàgbà yẹn. Máa yẹn ló kọ́kọ́ invent irú kẹ̀kẹ́ márúwá yẹn, Igbo ni, tí NTA gbé, but wọn Nàìjíríà wọn expect, wọn promote ẹ̀. At the end of the day wọ́n wá lọ kó kẹ̀kẹ́ márúwá wá ní láti India. So tá bá wò lé ní, mo máa ń sọ kinní kan, mi ò wà tribalistic, yes, mi ò wà tribalistic. So tó bá dọ̀rọ̀ tọ́ àní ká má sọ. Tẹ bá wo àwọn Igbo léni, tẹ bá wo Igbo àtàwọn China, kò fẹ́ sí yàtọ̀ láàrin wọn. Reason ni pé kò sí nǹkan tuntun tí wọ́n bá ṣe neatly táwọn Igbo ò ní ṣe copy ẹ̀. Kò sí nǹkan tó bá ṣe neatly léni tí Igbo ò ní ṣe copy ẹ̀. Ẹ rí i pé bí some years ago kò sẹ́ni tó máa fẹ́ lo China product torí pé product China kò wà okay. But nígbà tí àwọn world kẹlẹ́ tán kówó lé wọn lórí, tán fún wọn ní quality control, gbogbo nǹkan tá à ń lò léni, gbogbo nǹkan tá a fi ń ṣe tá à ń lò léni fún lórí social media, everything, ẹ rí i pé China náà ti ń ṣe. China ti bẹ̀rẹ̀ sí ní ṣe quality. Same way tó bá jẹ́ pé wọ́n motivate àwọn Igbo, kán motivate wọn, ẹ rí i pé àwọn náà wọ́n á ti ṣe gudugudu méje, wọ́n á ti ṣe yàyà mẹ́fà,
bọ̀ nítorí pé Africans ẹ wà religious ẹ dẹ̀ ti ní ọpọlọ ẹrú, you have ọpọlọ ẹrú, so nítorí pé ẹ ti ní ọpọlọ ẹrú yìí kò jẹ́ kí ẹ lè think straight. From information tí mo gbọ́ now àwọn world gan gbogbo àwọn United Nations ọ̀rọ̀ olóyè gan ó ti di confusion, ọ̀rọ̀ olóyè Ìgbòho ó ti di confusion fún àwọn gbogbo ayé lọ́wọ́lọ́wọ́ báyìí because wọ́n wonder pé wọ́n wò ó ní fíìmù but wọ́n rí pé ọkùnrin yìí ó pòórá. Ẹ lè sọ pé bóyá irọ́ ni mo ń pa ò bóyá mo wá pọ́n olóyè lé níbí yìí ni bóyá mo wá pọ́n lé lórí social media. No, information tá a gbọ́ láti Benin Republic ni pé ìgbà tí wọ́n kọ́kọ́ mú olóyè ní airport olóyè disappear. Yes, ó rá wọn rí but torí pé òun àti ìyàwó ẹ̀ àti family ẹ̀ ló jọ ń lọ, so tí ò bá dẹ̀ they are now to wọ́n láti wá mú ìyàwó ẹ̀ pé wọ́n fẹ́ kó yọ òun ni olóyè tó appear. Àwa ti gbọ́ ilé ìtìpẹ́ o, so kíní ìwà jẹ́ òun náà ẹ̀rù ṣe ń ba òun ni wọ́n ṣe dé pé kó má lè rọmọ then tí ẹ̀rù ṣe ń bà wọ́n ní court tí wọ́n ṣe wá ń bẹ̀ pé a ti bẹ̀ ẹ́ jọ lọ́wọ́ tó wà yìí o mára don't disappear and the purpose tó ń lọ ọdẹ sọ fún ọ pé ìdí tó ń ṣe disappear ni pé òun ò fẹ́ wàhálà, kì í ṣe ogun lòun fẹ́ dá sílẹ̀, òun ò dá ọ̀tẹ̀ sílẹ̀, òun create awareness ni lórí referendum. So àwọn òyìnbó ń sìn gbogbo àwọn agbára yìí làwọn òyìnbó máa ń wádìí tí wọ́n bá rí èèyàn tó ní mysterious power ability to do mysterious things òyìnbó ò kí ń gbógun àti parú ẹni bẹ́ẹ̀, òyìnbó ò ní gbógun àti pa bí wọ́n ṣe fẹ́ pa ṣífù ní Nàìjíríà, òyìnbó ò ní gbógun àti pa, òyìnbó máa wá òyìnbó lọ́wọ́ òyìnbó tá wà yìí bóyá òun òyìnbó àtijọ́ wọ́n lè gba ìmọ̀ yẹn tán kán get rid of him but lọ́wọ́lọ́wọ́ tá ṣì wà yìí òyìnbó máa sọ di hero ni because òyìnbó náà fẹ́ máa pòórá, wọ́n mọ̀ pé inú fíìmù nìkan làwọn ti ń rá, so they want everything. Ìdí nìyẹn tán ṣe wá ń kọ́fà, ṣé ẹ rò pé wọ́n fẹ́ràn yín náà ṣe ń kọ́fà ni, kì í ṣe torí pé wọ́n fẹ́ràn yín náà ṣe ń kọ́fà, ìfàwọ̀ náà kì í ṣe torí pé wọ́n fẹ́ràn yín náà ṣe ń kọ́fà. Purpose wọn làwọn òyìnbó ṣe ń kọ́fà ń sìn ni pé táwọn òyìnbó ṣe information tí mo gbọ́ nìyẹn, ìdí tán ṣe wá ń kọ́ṣẹ̀ ṣe ń sìn ni pé wọn ò fẹ́ wọ bulletproof mọ́, àwọn náà fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe vaccine bulletproof tó jẹ́ pé tán bá gún yín ní abẹ́rẹ́ báyìí tán bá ti transfer abẹ́rẹ́ yẹn sí ṣe mọ̀ pé injection òun ni mo ṣe máa sọ fáwọn èèyàn àwọn àfáà tó ń kọrin pé gbẹ́rẹ́ sísín ẹbọ ni wọ́n dẹ̀ ń gba abẹ́rẹ́, àwọn àfáà yẹn wọ́n ní gbẹ́rẹ́ sísín wọ́n ní ẹbọ ni gbẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n ń gba abẹ́rẹ́, wọn ò dẹ̀ ronú pé abẹ́rẹ́ táwọn ń gbà yìí o ewé àti egbò àti nǹkan kan ni wọ́n pò síbẹ̀ tí wọ́n fi wọ́n ò ronú, àwọn àfáà yẹn wọn ò ronú pé ewé àti nǹkan kan náà pò tí wọ́n dà sí wọn lára, so nígbà tí wọ́n bá sọ pé gbẹ́rẹ́ sísín ẹbọ ni ṣùgbọ́n tí wọ́n lọ sí hospital tí wọ́n lọ gba abẹ́rẹ́ tí wọ́n ṣe medical check up tí wọ́n jẹ́ kí wọ́n ṣe scan fún ìyàwó wọn ṣé orí wọn pé mo sọ́ọ̀rì gan ẹbọ ni gbẹ́rẹ́ kí n kankan ni wọ́n fi ń wò yín náà ẹni ẹbọ sísín ni ẹbọ ni gbẹ́rẹ́ ṣùgbọ́n ẹ lọ sí hospital ewé àti egbò ni wọ́n gún o wọ́n kì í sí yín lára ẹ gbà á, ewé àti egbò ni wọ́n ṣe tí wọ́n refine wọ́n fi ṣe tablet ẹ̀jẹ̀ ẹ̀mú ẹgbẹ̀mí, so ẹ̀dẹ̀ wá ń kọrin pé àgbo mímu ẹbọ ni má tiẹ̀ wá orin náà, orin yẹn kò sí sẹ́ǹsì ẹyọ kan níbẹ̀, àgbo mímu wọ́n ní ẹbọ ni àgbo, wọ́n ní àgbo wọ́n ní gbẹ́rẹ́ sísín wọ́n ní ẹbọ ni, wọ́n ní àgbo wọ́n ní ẹbọ ni, wọ́n ní kákúnlẹ̀ fún ìyá èèyàn kí ọmọ kó tẹríba fún òbí ẹ̀ wọ́n ní ẹbọ ni, kọ́mọ kúnlẹ̀ fún ìyá ẹ̀ wọ́n lẹ́bọ ni, kí ọkùnrin dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ bàbá tó bí tó rán wá sílé ayé wọ́n ní ẹbọ ni, ṣé rí pé àwọn àfáà yẹn wọn mọ̀ nǹkan tí wọ́n ń sọ lẹ́nu, wọ́n ní ẹbọ ni, wọ́n ní Ọ̀ṣun wọ́n ní ẹbọ ni Ọ̀ṣun wípé ọlọ́run titi wọn, yes that's why mo sọ pé ọlọ́run titi yín tí ò bá ti recognize Ọ̀ṣun kì í ṣe ọlọ́run táwọn baba ńlá wa mọ̀, it's not because nínú Ifá Ọ̀ṣun wà lára àwọn tó lódùmarè rán, as long as mo wo Jewish rabbi kan ó ní ìdí táwọn ò ṣe gba Christian test ni pé kò sí nínú Tanakh àwọn, so wọn ò dẹ̀ accept ẹ̀ wípé Mósè òun ni ó dá ẹ̀sìn titi wọn sílẹ̀, òun ni hero titi wọn, nǹkan Mósè dẹ̀ ti sọ pé tẹ́nibọ́dì bá gbé nǹkan mi wá
tó yàtọ̀ sí nǹkan tóun ti initiate pé wọn ò gbọ́dọ̀ gbà. Ẹ̀ka several kìíní ló wà ní Bible bẹ́ẹ̀ pé kán sọ wọn lókùúta pa pé wọn ò gbọ́dọ̀ gbà, wọn ò gbọ́dọ̀ associate pẹ̀lú anybody tó bá mú nǹkan mi wá tóun initiate. So rabbi Jew yẹn wá ní ìdí nìyẹn tí àwọn ò ṣe gba any book wọlé lẹ́yìn Tanakh títí wọn nìkan ṣoṣo, ìyẹn Jewish rabbi. Same way náà mo gbé kinní yẹn wá sí tradition wa, because ẹ bá ń kọ́ ẹ̀kọ́ ẹ ní láti máa learn. Mo ní láti learn Judaism torí pé inú Christianity náà bí mi sí. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀sìn tó colonize wa, tó tàn ní orí wa upside down, òun náà ni Christianity. Èmi ò mọ̀ nípa Islam. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé àti Muslim wa àti Christian wa lé ní pé gúrùpù kan la wà. So mi ò mọ̀ nípa Islam. Gbà tí mo ṣe wá sórí social media mo wá rí i pé the same group la wà. So kí ni mo ń try láti sọ ni pé wọ́n sọ pé àwọn baba ńlá mi, mo wá rí àwọn baba ńlá mi pé wọ́n stupid. Mo wá rí àwọn baba ńlá mi pé wọ́n jẹ́ fool, they are fool and they are stupid. Mo sorry láti lò. Reason ni pé nígbà tí àwọn Júù bá sọ pé nǹkan tí wọ́n fún àwọn rèé o, kò dẹ̀ ní kankan ṣe, pé wọ́n dẹ̀ ti sọ fún wọn pé tí wọ́n bá change ẹ̀ yí pé kò dáa, táwọn Júù dẹ̀ yarí pé àwọn dúró lórí nǹkan títí wọn pé àwọn accept. Wọ́n ní tí a tún wá rí rábà yẹn, ó tún wá ṣe analysis. Ó ní ṣèbí àwọn Christian ò accept Quran. Ó ní àwọn Christian máa insist pé Bíbélì náà fún wọn ní wọn fún wọn ní Quran. Ó ní so kí ni reason tí àwọn Júù sọ pé káwọn Christian yọ New Testament kúrò, kán Christian dúró lórí wọn, kán mix Judaism mọ́ Christianity mọ́. So ó ní wọ́n tí Christian ò bá ti accept Quran, tí Christian náà sọ pé Quran ò wà okay. Àwọn máa mọ̀ gan tó yẹ pé Christian tó ń fi scripture Christian ò gbà. Ó ní so tí Christian bá reject Quran, Christian ò reject Quran, wọ́n dẹ̀ reject Ànábì Mọ́mọ́ pé Ànábì Mọ́mọ́ ò kì í ṣe prophet àwọn. Àwọn Christian dẹ̀ ń claim pé Ànábì Mọ́mọ́ gan ló wá da Christianity rú. Ó ní so bẹ́ẹ̀ náà ni àwọn ṣe claim pé ẹ̀sìn títí wọn náà òun ló wá da títí wọn rú. So ipe so báwo la àwọn èèyàn ṣe máa expect kí àwọn gbà pé kí ló dé tí àwọn Christian ò ṣe gba Quran? Tí àwọn Christian bá yarí tí wọn ò gba alukurani, kí ni reason tí àwọn ṣe máa accept Christianity sínú kinní wọn? Only because kò sí. So ìgbà tí Jew máa ń jẹ mo gbọ́ lẹ́nu rárá yẹn, mo wá wò pé kí ni reason tí àwọn baba ńlá wa tí wọ́n ṣe máa accept àwọn foreigner, tí wọ́n ṣe máa accept àwọn foreigners, but ọ̀nà tó ń gbà ló fún wa ó yàtọ̀. Tí wọ́n ṣe máa accept àwọn foreigner láti wá da nǹkan tọ́lọ́run ti initiate fún wọn rú. Kí ni reason tí wọ́n ṣe máa wá pé Ọlọ́run ní tó máa wá pé Allah tí wọn ò mọ̀, tí wọn ò bá àwọn babaláwo ò bọ̀, tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn màláìkà tó tẹ̀lé Allah orúkọ lárúbáwá ni wọ́n jẹ́. Yahweh, gbogbo àwọn màláìkà tó tẹ̀lé Yahweh orúkọ òyìnbó ni wọ́n jẹ́. Kò sí kankan tó jẹ́ èèyàn dúdú nínú wọn. Why tí wọ́n ṣe máa wá fi àwọn yẹn replace àwọn tí Ọlọ́run ti yàn fún wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ títí wọn? Kí ni reason tí ẹ ṣe máa replace ẹni tí ò bá ń get analysis mi sìn? I'm talking about analysis. This is from a Jewish rabbi. Ó ṣàárọ̀ tí n bá ráyè ṣe show mi màá play voice yẹn, mo record ẹ̀. Ìgbà tí mo attend teaching ẹ̀, I recorded the voice just because to keep it for my record. Ó ní kí ni reason why tó ṣe, kí ni reason tí ẹ ṣe máa wá reject Ògún, tẹ máa sọ pé Ṣàngó Ògún strange god ní ilẹ̀ títí yín, tó dẹ̀ jẹ́ pé àwọn ló tẹ̀lé yín dó, àwọn làwọn baba ńlá yín ti ń pè tipẹ́. Kí ni reason tó ṣe wá jẹ́ pé àwọn kan tó wá láti òkèrè ló ṣe wá sọ fún yín pé ẹ má pe àwọn baba ńlá yín mọ́ o, ẹ máa pe baba ńlá àwọn, ẹ máa pe baba ńlá àwọn, tó dẹ̀ pé gbogbo orúkọ tó ń pe gbogbo ìwé ìtàn tí wọ́n dẹ̀ kọ kò síbi tó dárúkọ Ifẹ̀, kò dárúkọ Ìbàdàn, kò síbi tó dárúkọ Èkó. Even Kétu wa òde ìbíní wa tó ń ti archaeology sọ pé ó ti pé 450,000 years, kò dárúkọ ẹ̀. Palm tree tó wà nílé Ọ̀rúnmìlà tí wọ́n sọ pé 17,500 nígbà tí wọ́n rán archaeology níbi ọdún 5 sẹ́yìn, kò dárúkọ ẹ̀. Olórí ìyá wa Ṣùngbó níjẹ̀bú tó ti lo 8,900, ìwé wọn ò dárúkọ ẹ̀, kò dárúkọ location yẹn. So kí ni reason tí wọ́n ṣe máa sọ fún yín pé Olódùmarè kò ní kankan ṣe pẹ̀lú àwọn tó jẹ́ pé àwọn ló pe Olódùmarè, àwọn ló kí Olódùmarè? That is what I keep saying. Ẹni tó bá rí mi tó bá rò pé mo ń criticize, mi ò criticize, I'm not criticizing. Mi ò criticize Christianity, mi ò dẹ̀ criticize Islam. Tí ẹ bá fẹ́ remove confusion kúrò lọ́pọlọ yín,
Yahweh àti Jésù they are together, Allah àti Muhammad they are together. Irúnmọlẹ̀ ló wà pẹ̀lú Olódùmarè. Tẹ́ bá yọ Olódùmarè, tẹ́ bá ti yọ àwọn irúnmọlẹ̀ kúrò nínú Olódùmarè, tẹ́ wá sọ pé Ànábì Mọ́mọ́ òjíṣẹ́ ńlá, ẹ̀ ń tọra yín jẹ ni, because throughout Ànábì Mọ́mọ́ nílé ayé ẹ̀ kò dárúkọ Olódùmarè rí. Tẹ́ bá lọ sí ilẹ̀ Lárúbáwá lẹ́ni, tẹ́ bá sọ pé Olódùmarè, wọ́n lè sọ yín lókò pa. Wá sọ pé ẹrẹ́sìn wá ní wọn ọgbọ́n nǹkan tó jọ bẹ́ẹ̀ rí. Tẹ́ bá wá ṣàlàyé fún wọn, wọn ò ní listen sí yín. So tẹ́ bá sọ pé irúnmọlẹ̀, tẹ́ bá dé nígbà tí Jésù wà láyé, gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ, Jésù gan òpó Olódùmarè rí, because wọn bí Jésù nílẹ̀ káàrọ̀ ajíire. He never mentioned that name in his life. Tẹ́ bá dé Israel lẹ́ni, tẹ́ bá sọ pé Olódùmarè, àwọn Israelites tẹ́ bá sọ fún yín pé what are you saying? They don't want to listen. So rabbi yẹn wá sọ pé God tí baba ńlá ẹ ò mọ̀, tí ò rí rí, kẹ́sì rí bẹ́ẹ̀ pé ancestor ni wọ́n ń pè ní God. Ṣé baba ńlá yàn ṣe rọ́ lọ́hùn ni? Only God that tó wà attached to your own ancestor tó rí tẹ́ bá ka Bible yín, wọ́n ní pé wọ́n ní Jacob bàbá wọn ló rí God wọn face to face. Ó wà nínú Bible bẹ́ẹ̀ pé Jacob bàbá ńlá wọn ló rí God wọn. Máa kà fún yín sí o, mò ń bọ̀. Kò lè jẹ́ Olódùmarè o ló bá jagun o. Can be. Nínú Genesis chapter 32 verse 30. Ó ní Jacob sì sọ orúkọ bẹ̀ ní Pẹ́nẹ́lì. Ó nítorí mo rí Ọlọ́run ní ojúkorojú, a sì dá ẹ̀mí mi sí. And Jacob paid the place Panel, for I have seen God face to face and my life is preserved. Kò lè rí Olódùmarè face to face. Olódùmarè kọ́ ló wá bá Jacob jà. But God tí àwọn Israel ń sìn, is bàbá ńlá wọn ó rí face to face. So eléyìí tí Mósè ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé tí God yẹn ṣẹ̀ wá sọ fún Mósè pé kò lè rí ojú yẹn, ẹ ti rí pé Genesis predicts Exodus. Ó ní òun sì wí pé ìwọ kò lè rí ojú mi nítorí kò sí ẹni tó bá rí mi tí ó wà láàyè. Kí ló dé tí Jacob ò ṣe kú ńgbà tí Jacob lóun rí face to face? Why tí Jacob ò ṣe kú? Jacob rí God wọn face to face, wọ́n jọ rescue. So same way each nation, tẹ́ bá dẹ̀ ka Bible dáadáa, ẹ rí pé Bible wà specific, and don't follow God of another nation. Don't follow God of. So God, bó ti ṣàlàyé fún yín ní gbogbo ìgbà, bàbá Àjàyí Crowther ó ṣe a lot of mistake láti change God sọ́lọ́run àbí láti pè lólódùmarè. God is a deity, ancestor ni God. Àwọn ancestor tó ti work on ẹ̀ tó dòrìṣà ní òyìnbó ń pè ní God. Èdè títí wọ́n nìyẹn, àwa la sọ èdè elédè, àwa la dórí èkodò. Ó lè máa bí yín nínú. We are being realistic on this show. Reality that he lose for years tó sọ wá dẹrú tí ò jẹ́ ká mọ ọ̀tún sí tòsí, òun ni à ń try láti establish. We are not here to condemn anybody. I'm not condemning Christian, I'm not condemning Muslim, but I'm trying to establish some facts. tó jẹ́ pé I'm trying to establish some facts that we have been denied. The fact that we have been denied of, òun là ń try láti establish fúnra wa. Tí àwọn pastor wa tó yẹ káwọn pastor tó yẹ kó máa ṣe correction yẹn nínú church, but they are not doing it. Nǹkan tá à ń try láti ṣe ń bíbá yìí nìyẹn. So the Jewish rabbi ó ní tó bá serve God tí àwọn ancestor ẹ ò mọ̀ rí, your ancestor never had connection with that God, ó ní that you are idolatry. Tí n bá ní time I will play the voice ẹ gbọ́, but tí n bá ní kí n máa ṣe time ti lọ láàárọ̀ yìí. So because mi ti ẹ̀ mọ̀ pé mo máa shift síbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So kí ni mo ń try láti sọ ni pé when you now serve God not know by your own ancestor, bàbá ńlá ẹ ò mọ̀ rí, your forefather never heard about that God, stranger. Ẹ rí i pé tẹ́ bá wo Lord, tẹ́ bá lọ wo Old Testament, ẹ sọ fún yín pé tọ́ bá introduce God kan sí yín tí ancestor yín ò mọ̀, ẹ rí i pé wọ́n sọ pé never listen to them. Only that is the establishment tí wọ́n fún àwọn ìyẹn Jewish rabbi yẹn. Ó ní so God tí bàbá ńlá yín ò mọ̀, tẹ́ bá ti serve ẹ̀, you are an idolator. So tá bá relate ẹ̀ sí tradition títí wa lẹ́ni and culture lẹ́ni, a rí i pé àwọn tó ń ṣe ẹ̀sìn àjèjì àwọn ni idolator nílẹ̀ wa, but they are claiming that they are the real. Àwọn claim pé now stranger ní Africa, they are claiming that they are the real, because tó bá jẹ́ pé àwọn bàbá ńlá wa mọ̀ all those God, wọn ò ní kọ sí ìwé wá fún wa, wọn ò dẹ̀ ní sọ fún wa pé a need ìgbàgbọ́ láti accept gbogbo ìtàn tí wọ́n kọ. Lẹ́ni we are lost, I need the faith láti gba ìtàn àwọn bàbá ńlá tiwa gbọ́.
you now insult your own ancestor òun ṣépè fún baba ńlá ẹ because ọ̀nà tán fi mú wa ni pé kì í ṣe àwọn baba ńlá wa tán bá wà yẹn náà target àwa ọmọ ni wọ́n target and we have seen àti rí impact kìíní yẹn lénìí so tí rabbi Jew bá sọ pé àwọn dúró lórí nǹkan tí wọ́n fún àwọn pé God tí àwọn baba ńlá àwọn ò mọ̀ ní bíbélì wọn ní tanakh àwọn wọ́n náà wọ́n pé àwọn ò gbọ́dọ̀ sìn so kí ni reason fún mi when a Jewish rabbi says it fún mi láti lọ sin God tí baba ńlá mi ò mọ̀ táwọn òwò ni baba ńlá ti tèmi Ògún Ṣàngó ancestor Ọ̀rúnmìlà Ọbàtálá Ọ̀ṣun Ọya Ìyá Àbẹ̀ní Erinlẹ̀ all those Ọbalùfọ̀n Ọ̀rànmíyàn àti Ṣàngó Aláàfin gbogbo wọn bẹ́ẹ̀ yẹn they are all my own ancestor ta ni wọ́n pè Olódùmarè ni wọ́n pè àwọn wo ni wọ́n ń pè mọ́ Olódùmarè ta ni wọ́n mọ̀ pé ta ni wọ́n pè ní ìránṣẹ́ Olódùmarè in their days ó ṣe máa wá ó báwo ni àwọn èèyàn ṣe máa wá padà wá dé tọ́mọ wá change brain àwa láti kékeré pé tọ́dẹ̀ máa wá jí ẹ wo wọ́n ṣe kà fún wa o wọ́n jí orúkọ yẹn wọ́n jí Olódùmarè wọ́n wicked gan o wọ́n jí Olódùmarè as wọ́n wá sọ God tí wọ́n di Olódùmarè tó jẹ́ supreme God wa wọ́n jí Ọlọ́run ká tún máa ń pè tólódùmarè àwọn baba ńlá wa ló dẹ̀ ń pè ẹlẹ́dàá wọn ní ọba àjàlọ́run tó ń pè ní olú ọ̀run wọn òkè pé olú ọ̀run wọn so wọ́n jí orúkọ yẹn wọ́n wá yọ èṣù láàlú pé òun lọ̀tá Olódùmarè tó dẹ̀ jẹ́ pé nínú tradition wa èṣù ò kì í ṣe ọ̀tá Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé èṣù ni Ọlọ́run ní kó máa protect wa kì í ṣe èṣù nìkan gbọ́ àwọn ancestor wa lọ́lọ́run ní kó máa protect wa wọ́n wá tàn wá jẹ láti kékeré wọ́n wá sọ fún wa pé èṣù jẹ́ ọ̀tá Ọlọ́run kí ni wọ́n ṣe yẹn wọ́n create enmity láàrin àwa àtàwọn ancestor wa nìyẹn náà voice bàbá Wọlé Ṣóyínká time ti lọ time ti lọ tí n bá ní kí n play ẹ̀ time ti lọ voice bàbá Wọlé Ṣóyínká níbi tí bàbá Wọlé Ṣóyínká ti sọ̀rọ̀ bàbá Wọlé Ṣóyínká sọ pé kinní yẹn nìkan ṣoṣo ó ní ìfàsẹ́yìn ló kó bá wa lénìí ẹ jẹ́ kí n wá tí n bá ṣì lè rí bàbá Wọlé Ṣóyínká sọ pé ó ní kinní yẹn that nǹkan tí wọ́n ṣe ń gbà yẹn ó ní àkóbá tó kó bá ìran wa lénìí ó ló máa pẹ́ ká tó recover ó ló fa setback torí gbogbo kinní yẹn ni àwọn èèyàn wá ṣe bẹ̀rẹ̀ sí ń kó kinní yẹn dà fún àwọn òyìnbó kò sí nǹkan kan ju pé they are already brainwash wọn ò dẹ̀ rí relevancy mọ́ nínú statue àwọn ancestor wa wọ́n ti brainwash wọn ṣe àwọn pé nǹkan téèyàn bá ń value ẹ̀yìn ò ní kó dànù so it's because of the brainwashing yes nǹkan tí brainwashing yẹn òun ló fà á wọ́n wò pé kò ṣe nǹkan kan jàre they don't see it as anything wọn ò rí as any big deal mọ́ so the next thing ni pé fún wọn ni láti bẹ̀rẹ̀ sí ni máa kó nǹkan bàbá ńlá wọn láti máa kó dànù ẹ jẹ́ bàbá Wọlé Ṣóyínká ni ẹ jẹ́ ká gbóhùn ẹ̀. My history, and I don't mean just me personally. I'm talking about the society in which I live, in which I was raised, the history of my people. When as I narrate of Africa, when the European explorers, of course, always either led or quickly followed by their religious stormtroopers, the Christian missionaries came to Africa on their mission of conversion, they had a very serious problem. And that was, they couldn't find Satan. They couldn't find the devil. Now, if you want to convert people, you've got to, first of all, persuade them that their soul is in dire danger. They're headed for the ultimate bonfire on the other side of existence. And for that, you need to label them followers of the devil, Satan, diabolical human beings. So they looked for the devil and looked among the deities of the Yoruba pantheon. I'm a Yoruba, by the way, a very complex religion, very elaborate, very well structured. And they looked among the deities and they found Ishu, a deity called Ishu. Now, who is Ishu? I often refer to Ishu as the eminent dialectician of the human condition. Why do I call him that? Ishu is an unpredictable spirit. Ishu
exists to teach humanity that there's always more than one side to any issue, more than one face to any reality. Teaches you beware of appearances. The best laid plans, in all those expressions, best laid plans of mice and men, etc. Issue is the embodiment of the lesson embedded in such sayings. And when it teaches humanity about their folly in trusting to appearances or being dogmatic about any issue, it tends to do it in a rather painful way. Like a good teacher, armed with a cane, symbolic cane for adults who haven't learned the wisdom of looking at both sides of a question. And his place is at the crossroads, where, of course, which is the place where human beings get confused. Which road do you take at the crossroads? Eshu is so mischievous that in the Yoruba pantheon, he's not allowed in the house. His place is always at the doorstep, because Eshu in the house is just too temperamental. And before you do anything in Yoruba religion, before you worship even any of the deities, you make sure you set aside a morsel for Eshu. Eshu is really the messenger of the deities. He can deliver the message straight. He's always truthful, but he may deliver it in a way without lying that makes you misinterpret the message. But that's because he has a lesson to impart. So when the missionaries came, they looked at this among the other Is this an deities, international conference, the god of the rivers, the god of purity, the god of war, the god of Orishaku, the god of the moist elements, etc., etc. They said, Eshu. That's the answer. This mischievous person who upsets human plans, that's the devil. And so Eshu became, for Christians, the devil, Satan. And even in the Yoruba interpretation, translation of the Bible, each time hear of the devil, Satan, it is Eshu. On the contrary, you'll find a symbol of Eshu in the divination bowl, because it is he also who helps the Babalawo to interpret the Odu of Ifa. Odu. The Ifa is the scriptures, the compendium of Yoruba wisdom, even pharmacology. All the wisdom of the Yoruba is bound up in the verses of Ifa. And the compendium called Ifa, whose verses the Babalawo, the diviner, recites as he divines for human beings. But today, it's very painful to find one's own countrymen and women referring to Eshu as the devil. By contrast, look at what happened to Eshu when he moved with the slaves to Latin America. Having arrived with the knowledge that Eshu was feared by the Christian missionaries, the slaves adopted Eshu as their patron deity, just to scare the... ṣé ń gbọ́ àwọn èèyàn wa nígbà tó ń kó wọn lẹ́rú èṣù láàlú ṣé wọn pípa tó ń kó wọn last ní ìgbà táwọn èèyàn wa tó wá adopt èṣù tó wá gbé èṣù sí oko rèké làwọn òyìnbó ní kí wọ́n má ṣe náà gbà wọ́n lọ wọ́n fi wọ́n lẹ̀ ẹ gbọ́rọ̀ tí bàbá sọ. The Christians who wanted them to convert. Eshu became the paramount symbol of resistance in Latin America, in the Americas. In fact, it went beyond that. In certain parts of Brazil, for instance, you'll find that Eshu has even been elevated to the supreme deity, simply because that was the symbol, that was their protagonist for freedom. And so you find the transposition of deities across the Atlantic, how not a minor, but certainly a junior deity became not only the symbol of resistance in the New World, but the supreme deity in certain parts of Brazil, like Brasilia, for instance. On the contrary, if you go to Bahia. So, as I was saying, so fún wọn láti wá tàn wá jẹ lénìí, láti wá sọ pé bàbá ńlá wa ni ọ̀tá wa, ẹ mọ̀ pé ó wà ridiculous, ẹ mọ̀ pé kò dáa, láti wá change ìwé wọn tí wọ́n ti design ìwé wọn tipẹ́tipẹ́, tí ìwé wọn ò ní kankan ṣe pẹ̀lú Èṣù, tí ìwé wọn ò ní kankan ṣe pẹ̀lú Ọbàtálá, tí ìwé wọn ò ní kankan ṣe pẹ̀lú
Ògún, ìwé wọn ò ní kankan ṣe pẹ̀lú Ṣàngó, ìwé wọn ò ní kankan ṣe pẹ̀lú Ọya. Ìwé wọn has been program on themselves àti àwọn ará Middle East. But láti wá sí Africa, láti wá change God wọn sí ṣúkú àbí sọ́lọ́run, and láti wá create àwọn ancestor wá di ọ̀tá inú ìwé wọn. Ẹ jọ̀ọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ gbé yẹ̀wò. Is it not an insult on us? So àwọn àfáà tí wọ́n ń kọrin pé gbẹ́rẹ́ sínsín ẹbọ ni, ṣùgbọ́n tí wọ́n lọ ń gba abẹ́rẹ́ tí wọ́n sọ pé gbẹ́rẹ́ sínsín pé ẹbọ ni. Mo máa wá voice yẹn, voice bàbá Wọlé Ṣóyínká yẹn. I need to look for it, but time ti lọ láàárọ̀ ẹ̀. So tí wọ́n sọ pé gbẹ́rẹ́ sínsín pé ẹbọ ni, kinní kan ẹbọ ni, tí wọ́n sọ pé tí wọ́n ní pé kẹ́hìn kúnlẹ̀ fún ìyá ẹ̀ ẹbọ ni, kó mu àgbo ẹbọ ni, ṣùgbọ́n wọ́n mu blood tonic. Wọ́n mu blood tonic, ṣùgbọ́n ẹni tó bá mu àgbo ẹbọ lóru, wọn ò dẹ̀ fẹ́ mọ̀ bóyá blood tonic yẹn o ewé ni wọ́n pò síbẹ̀. You see all this nonsense. Àti àwọn pastor tí wọ́n sọ pé àwọn yẹn ò tẹ̀ sọ pé wọ́n máa condemn kínní tó dẹ̀ jẹ́ pé kóyìnbó kó tó di pé abẹ́rẹ́ dé, gbẹ́rẹ́ ni means tí wọ́n fi ń ti ẹ̀jẹ̀ sí wa lára. So fún wọn láti wá sí ìlú wa léde láti wá change àwọn baba ńlá wa sí ọ̀tá ìwé tí wọ́n ti kọ kán tó wá sílẹ̀ wa, tán wá lo bàbá Àjàyí Crowther láti kó bá wa. Òun ló kọ́ sí gbogbo wàhálà tá à ń sọ yìí. That is why tí bàbá yẹn ṣe máa sọ pé Kánú, pé ẹ̀ṣẹ̀ Kánú òun ló jẹ́ kí wọ́n rí Kánú mú. Ṣé bàbá yẹn ò kì í ṣẹ̀? Then gbogbo àwọn Bible heroes yẹn tí wọ́n pa yẹn wọn ò ṣẹ̀. A mọ̀ pé wọ́n yọ kúrò nínú Bible, wọn ò jẹ́ ká mọ̀. But from historical book tó ti ṣẹlẹ̀, wọ́n pa Mósè náà ni at last. Mysterious death náà ni Mósè kú. Wọ́n pa ní ibi tó ń sọ pé wọ́n ti pa yẹn. Wọ́n pa, he was killed, he was murdered. Tí wọ́n náà yọ ojú ẹ̀. But wọn ò ní sọ yẹn fún yín because wọ́n bá kọ yẹn sínú ìwé yẹn. Ó wà nínú ìwé yẹn tẹ́lẹ̀ but wọ́n later yọ. Ẹ mọ̀ iye ìgbà tán ti edit Bible. So but àwọn òyìnbó tẹ́ bá lọ British Museum kò sí nǹkan tí ẹ̀ ń wá tẹ̀ ní rí. Wọ́n keep record. So tí Mósè bó ṣe jẹ́ hero, òun ni mo ṣe sọ pé ìgbà tí gbogbo wọn sọ pé olóyè ni Mósè, tí mo ní ẹ má pè olóyè ni Mósè mọ́ because you guys don't go deep. Need deep knowledge of religion and practice. Stop calling him Moses. Kódà even nínú Bible gbogbo alámọ̀ pé wọ́n ní Mósè wọn ò délẹ̀ lérí. So torí Mósè òun ṣe Mósè tèmi, Mósè wọn ni. I'm not related to him. Wọ́n impose Mósè lé mi lórí ni. Àwọn Ọ̀rúnmìlà ni hero tèmi. Àwọn Ọ̀rúnmìlà tó bá ń kà tán wá ń sìn pé wọ́n lọ jagun, àwọn wo ló jagun? Ògún náà máa sọ abẹ́rẹ́ ibi tó máa ti dárúkọ Mósè. Kò sí nínú ìtàn mi pé Mósè kọ̀ọ̀kan kó àwọn baba ńlá mi gba omi kọjá. Ọ̀rúnmìlà lèmi kà pé ó kó àwọn baba ńlá mi gba àárín omi kọjá, odò Ọya. Tó ń ṣe Jordan, odò Ọya ni wọ́n lọ́rúnmìlà pín tó fi rọ̀kẹ́ Ifá pín tí wọ́n kọjá nínú ẹ̀. Ìyẹn Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún. So kí ni mo wá fẹ́ máa hail Moses fún? Mi ò lè máa hail Moses. Ìgbà tí mo kéré tí mo gọ̀ nìyẹn, mi ò lè ṣe yẹn mọ́. So tí wàá sọ pé Mósè wọn kì í ṣe Mósè tèmi, Mósè àwọn Jew, because àwọn Jew wọ́n claim pé Tanakh àwọn nìkan ṣoṣo ló belong to. It doesn't belong to anybody. Abẹ́rẹ́ káwọn Jew máa ṣe evangelism nǹkan náà convert èèyàn. Àti sáwọn dúdú tán láwọn ń ṣe Black Hebrew movement. Wọ́n claim pé the Tanakh belong to them. It doesn't belong to somebody else. Wọ́n láwọn nìkan ni wọ́n fún. It's for only them. And that's why they don't do evangelism. So tí Tanakh wọn bá belong to them. So Ifá wa náà àwa lónìí belongs to me. So why tí mo ṣe máa fi ti tèmi sílẹ̀ tí màá ṣe lọ máa hail ancestor tí ò dẹ̀ sí pé there is no impact. Kò sí impact kankan tí Mósè ṣe fáwọn baba ńlá mi, kò sóore kankan tí Mósè ṣe fáwọn baba ńlá mi, kò sóore tí ìpá ṣe dí. Tó dẹ̀ jẹ́ pé kó tó di pé bóyá mo tẹ̀lé God of Moses, àwọn baba ńlá tèmi náà ti ń protect ilẹ̀ wọn. Just like I said, nísìn ẹbọ ni o. Tẹ́ bá lọ sí store, téèyàn bá jí nǹkan, technology ni. Ẹnìyẹn tó bá fẹ́ jáde, kíní yẹn á dún gbọngbọngbọngbọngbọngbọngbọn. Ṣùgbọ́n kí wọ́n tó invent technology yẹn làwọn baba ńlá yín ti ní technology tó pé tó bá lọ sí oko, tó bá jí nǹkan ẹyọ kan, ẹnìyẹn máa gbálẹ̀. Technology wa gan superior jù yẹn lọ. Disin. Technology titi wa kò nídìí ti àwọn baba ńlá wa, kò nídìí iná, kò nídìí electricity, kò nídìí kankan. Technology yẹn tó wà ní store yẹn tó jẹ́ pé kíní yẹn mechanical, ó lè ní mechanical fault àbí nǹkankan. Technology tàwọn baba ńlá titi wa èèwọ̀ nìkan ṣoṣo ló lè bàjẹ́.
ó lè má ju eléyìí lọ kónkóló báyìí ni tó bá ti jù sínú store yẹn gbogbo ẹni tó bá jalè níbẹ̀ nínú store tó lọ jí nǹkan yẹn ó lè jẹ́ pé ó lè túrọ ẹ̀ sí hòhò àbí kó fẹ́ jáde kó má rọ́nà jáde mọ́ kí gbogbo ọ̀nà dí tẹ̀bí technology nìyẹn but technology yẹn ẹ máa preach ẹ máa ní ẹbọ ni ṣùgbọ́n technology eléyìí tó ń pariwo lọ́nà yẹn ẹ ní kínní so àkóbá tí ẹ̀sìn àjèjì kó bá wa lénìí nìyẹn ó kó bá wa gidi ìdí nìyẹn tí àwọn bàbá wa yẹn ṣe gbé gbogbo agbára ìṣẹ̀ǹbáyé tí wọ́n ṣe ń jù dànù because wọ́n ti brainwash wọn láti kékeré wọn ò mọ value ẹ̀ mọ́ wọn ò rí àsìn àwọn tó ń jù dànù kò ń ṣàwọn bàbá ńlá wa tí wọ́n bá ló jù dànù generation wa ló ń jù dànù because a ò mọ value nǹkan tí wọ́n fún wa mọ́ because wọ́n ti brainwash wa wọ́n ti adulterate wa òun ni wọ́n pè ní adultery a ti wà married to another god a ti disengage ara wa from our own root a ti wà married to another god so torí padà ti wà married to another god yẹn so a value nǹkan ta ní mọ́ òun ló dẹ̀ ń fìyà jẹ gbogbo wa léni tẹ wá sọ pé bo làwọn rúnmọlẹ̀ wà àwọn rúnmọlẹ̀ tẹ ẹ̀ náání tẹ ẹ̀ kà sí ẹ̀ dẹ̀ expect pé under 24 hours wọ́n á dẹ̀ wá they are still helping. Then number 2 òun ló lè jẹ́ kí brother wa Kanu tó fi máa ní problem bó tiẹ̀ jẹ́ pé òun náà lose identity ẹ̀ because èmi ò tó lọ sí Israel bá sọ pé nǹkan tó believe ló ṣe òun ló jẹ́ kí ẹ máa sọ pé bóyá ẹ̀ṣẹ̀ tí Kanu ń ṣẹ̀ òun ló fà á tí pé Kanu ò nígbàgbọ́ pé Kanu kàn lọ lo God of Israel ni pé ó kàn pé àìnígbàgbọ́ Kanu tó òun ló jẹ́ kí wọ́n rí Kanu arrest so ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ wàá nígbàgbọ́ pé ẹ̀ wàá rò pé àwọn nǹkan kan wà nílé ayé tó jẹ́ pé ọmọ ẹ̀dá ó máa tó bá ṣẹlẹ̀ sẹ́dá ó kọjá agbára àti ìmọ̀ àti òye ẹ̀ rò pé ẹnìkan péré ni wọ́n fẹ́ arrest wọ́n dẹ̀ kó gbogbo battalion lọ sílé ẹ̀ ẹyọ ẹnìkan péré wọ́n dẹ̀ kó gbogbo battalion lọ sílé ẹ̀ ẹyọ ẹnìkan yẹn escape ẹ pàpà ṣe ń fi ń ṣẹ̀sín ẹ ṣe ń mẹ́sì ẹ̀ so kí ló kó wa sí gbogbo eléyìí ni pé wọ́n tàn wá láti kékeré wọ́n brainwash wa wọ́n sọ wá di ìran míì so ìran tá a jẹ́ ọmọlúàbí tá a ń jẹ́ mọ́ a ò nífẹ̀ẹ́ ara wa mọ́ there is no love a nífẹ̀ẹ́ ara wa a ò dẹ̀ gbà pé sábàbí nílé ayé a ò gbà pé ilé ayé sábàbí ni pé kò sí akọni kan tó bá lóun fẹ́ jà láti gba ìran olóko ẹrú tí ò ní tí àwọn tó fẹ́ kó ìran ẹlẹ́rú náà tí wọn ò ní dojú ìjà kọ. bẹ́ẹ̀ ni a nídìí Yorùbá Bible yẹn mọ́ bí mo tẹ́ bá ń pè ní Yorùbá Bible gan ẹ̀ ń tọ́ra yín because book ni Bible kò ń ṣèwé yín ìwé tọ́lọ́run fún yín ní ìwé Ọ̀rúnmìlà ọ̀ǹtí mo mọ̀ pé tó wá yá gbogbo àwọn nǹkan táwọn sọ yìí ó máa yé wa tẹ́ bá sọ pé kò ń ṣe ẹbọ ni pé ìyá yín Ọ̀ṣun ẹbọ ni ìyá titi yín ṣùgbọ́n tẹ́ bá lọ sí Kaaba ṣẹbọ tẹ́ bàbá oníbàbá tẹ́ ò mọ̀ tẹ́ bá lọ sí Israel tẹ́ lọ kúnlẹ̀ sẹ́bẹ̀ Jésù ẹ ò ṣẹbọ ẹ ò mọ̀ wọ́n rí o ṣùgbọ́n tẹ́ bá gbé ère bàbá tiyín sílé tẹ́ bá gbé ère bàbá titi yín sínú ilé àbí kẹ́ ya àwòrán bàbá titi yín sínú ilé tẹ́ bá ya ère Odùduwà sínú ilé ẹbọ lẹ ṣe tẹ́ bá ya ère Ṣàngó sínú ilé yín ẹbọ lẹ ṣe bàbá tiyín nìyẹn o ṣùgbọ́n tẹ́ bá wá ya àwòrán ànábì mọ́mọ́ sínú ilé yín ẹ ò ṣẹbọ tó lè jẹ́ pé blood ẹ wà connected you are not connected to ànábì mọ́mọ́ kódà ìwà tí wọ́n ń hù ní ọ̀dọ̀ wọn lọ́hùn ẹ ò lè hù torí bẹ́ẹ̀ ni àwọn àáfàá wa ṣe ń yí báìbù wọ́n ṣe ń yí koran padà tí wọ́n ń tàn parọ́ àwọn nǹkan tó wà ní koran tẹ́ bá lọ ka koran ẹ rí pé àwọn àáfàá wa ní koran ò sọ bẹ́ẹ̀ torí pé ẹ lè hùwà tí wọ́n hù bẹ́ẹ̀ you can't anybody tó bá ti adopt ìwà àwọn yẹn pọ́nbélé ẹ bá máa sọ pọ́nmọ àlè ni ẹ ṣe jàre pé ṣé Jésù onígbàgbọ́ ni wọ́n ṣe pa Jésù bẹ́ẹ̀ ni ó dàbí pé Jésù onígbàgbọ́ lóòótọ́ ìgbàgbọ́ Jésù nu Yahweh ò tó náà ni òun náà ṣe pa ìgbàgbọ́ gbogbo àwọn tó ń pa yẹn kò tó nínú Yahweh òun ni wọ́n ṣe pa wọ́n all this very 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 ó wà heartbreaking gan ẹ jẹ́ ká lọ reset ọpọlọ wa o ẹ jẹ́ ká rántí ọmọ ẹni tí àwa ń ṣe mo ti sọ mo fún gbogbo wa ní assignment and I keep saying it ta ni baba ńlá ẹ go and trace your step tó bá ti trace ara ẹ tó mọ tó ti rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe rántí pé ṣé Ọbàtálá ni bàbá ẹ àbí Èṣù
àbí Ṣàngó, ẹni tó bá tẹ̀ wá jẹ́ descendant èṣù láàlú, ẹ máa hate àwọn tó wá bá baba ńlá yín lórúkọ jẹ́ ni. Nígbà táwọn èèyàn ti kọ ìtàn wọn, àwọn èèyàn ti kọ even kí ni logo World Health, kí ni logo World Health, ṣèbójòlá ni, Òṣùmàrè ní logo World Health, gbogbo yín dẹ̀ ń lọ sí hospital. Why tó ṣe máa jẹ́ pé Òṣùmàrè ní logo World Health now? Ẹ lọ Google ẹ̀, go and Google it. World Health logo ẹ̀ is Òṣùmàrè, God of healing làwọn òyìnbó ka Òṣùmàrè sí. Why tí wọ́n ṣe lo Òṣùmàrè as God of health? Gbogbo yín dẹ̀ lọ sí hospital. You all go to the hospital where they put the logo Òṣùmàrè there. Kódà ẹ rá àwọn pastor lọ́jọ́ tó ń ṣe World Health, ó gbé flag Òṣùmàrè yẹn báyìí ni, tínú ẹ̀ ń dùn tó ń jó lọ hospital. Ẹ̀dẹ̀ ni wọn kì í ṣòrìṣà. Tẹ bá lọ kúnlẹ̀ síwájú ẹsẹ̀ òyìnbó, ṣòrìṣà. Ṣùgbọ́n ẹ lè gbẹ́ni tó bá gbé, ṣé kìí ṣe ẹrú nìyẹn? That is spiritual slave. Nígbà tó ọmọ ò bá lè fi bàbá ẹ̀ proud. Nígbà tó yẹ pé tí ọmọ bá associate ara ẹ̀ mọ́ bàbá titi ẹ̀, ọmọ yẹn máa jóná. Àtàwọn ló sọ fún yín pé máa jóná. Ṣé báwọn lọ fún yín ní ìwé tó sọ pé máa jóná? Ṣé báwọn ló fún yín ní ìwé tó sọ pé wọ́n máa dáná sun yín tẹ bá ní associate mọ́ bàbá yín? Àwọn kọ́ ló kọ́ ni. Tẹ bá associate ara yín ò mọ́ bàbá ńlá yín o, ẹ máa jó níná o. Ṣùgbọ́n tẹ bá ti ń pọ́n bàbá oníbàbá ńlé o, ẹ máa rọrùn wò. Is that not spiritual slave? That is serious slavery. Slavery, yes. Loss of identity. Òun ni problem àwọn Africans. Kì í ṣe Yorùbá nìkan o, àti Igbo ni o, àti Benin, àti everybody. Ìyá oníṣẹ̀ṣe kan ó jáde, ó lọ ń fomi wọ́n ìlú kó lè dá. Ṣé wọn káwọn Christian wọ́n láti máa fọwọ́ gbá orí ìyá yẹn? Wọ́n lọ embarrass ìyá yẹn. Wọ́n send fídíò yẹn sí wa ní group. Wọ́n bẹ̀rẹ̀ sí lọ embarrass ìyá yẹn. Wọ́n ní lórúkọ kinní kan àwọn cast out, kinní kan ní àwọn cast out, Sherry madness. Tó dẹ̀ jẹ́ pé in the olden days ìṣẹ̀ṣe yẹn ni wọ́n fi ń wọ́n ìlú yẹn tí ìlú yẹn fi tùgbà tó fi túṣẹ́. Ó dẹ̀ lè jẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni ìyá yẹn ṣe dìde pé kóhun tún lọ ṣe àwọn nǹkan táwọn bàbá ńlá wọn máa ń ṣe kí ìlú tùbà kó túṣẹ́. Àwọn ọmọdé ìyá ọmọ kéékèèké wọ́n dẹ̀ lọ attack ìyá yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ń fèdè fọ̀. Imagine, wọ́n ti ìyá yẹn ṣubú. Kò dẹ̀ sí ìlú kankan tí wọ́n kírun tẹ̀, tí wọ́n fi kírun kíkí tẹ̀dó tàbí tí wọ́n fi bíbélì tẹ̀dó. No. I keep asking it. Àwọn àfáà yẹn kọ́ wá sọ fún wa ìlú wo ni wọ́n fi ìrun kíkí tẹ̀dó. Àtìgbà tí a ti ń kírun, a ò extend mọ́, a ò extend mọ́. Látijọ́ à ń expand gbogbo àwọn oko yẹn, ó yẹ kó tún ti dìlú mi. Látijọ́ wọ́n á tún ti kóra wọn, á ti lọ sóko mi, wọ́n á ti lọ tẹ̀lú mi dò. Láti ìgbà tí a ti gba ẹ̀sìn àjèjì, kò sí extension, a nílùú mi mọ́. Torí kò sí Ifá kò fún wa nílẹ̀ mọ́. Ọmọ asigbódìlú, igbó òdìlú mọ́. So a ò nílùú mọ́. Àwọn baba ńlá wa ò lóríkì mọ́. Bàbá mi báyìí oríkì ẹ̀ ò sí ní family. Bàbá tó bí bàbá mi nìkan ṣoṣo, òun ni a lóríkì ẹ̀ family tó wá fẹ́ kì wá. Bàbá mi ń sìn kò sóríkì. Èmi ni mo fẹ́ ìgbà tí mo ti sọ jíǹsìn, mo create oríkì fún bàbá ńlá mi báyìí. Bàbá tó bí bàbá mi, mo dẹ̀ create oríkì fún bàbá mi. Bàbá mi ti lọ. Yes. Mo ti fún oríkì bàbá mi. Bẹ́ẹ̀ ni. Bàbá mi, oríkì bàbá mi ń sìn, mo ti create ẹ̀. Mo dẹ̀ fẹ́ máa kọ́ àwọn àbúrò mi. Oríkì àwọn ìwà tí bàbá mi máa ń hù. Mo wá oríkì yẹn fún bàbá mi. Mo dẹ̀ ti wá oríkì bàbá mi náà. Torí ara bá ṣe ń preserve history nìyẹn. Àwọn ọba gan ò lóríkì mọ́. So tán bá tàn yín jẹ léni, tẹ bá lọ gbọ́ oríkì yín, ibi tẹ máa ti mọ̀ tán yín nìyẹn. Tán bá tàn yín, get oríkì yín níbi ìtàn yín. Láti ìgbà tí wọ́n ti dé, a ò extend. We are not extending, no extension anymore. A ò ní ìlú tuntun mọ́. Torí pé kí ni? Bíbélì ò lè establish ìlú tuntun. Àti Quran, Ifá nìkan ló tún lè dá ìlú tuntun sílẹ̀. Kò lè dá because Ọlọ́run ò fún yín. Adopt ẹ ni.
is adopted into my culture. That's why I keep saying ìgbà tí leader mi ní church tán pè mí pé sister àwọn rí yín lórí social media kí ló ń ṣẹlẹ̀ àtàwọn tájọ wà ní group mo ní nǹkan tẹ́ bá rí ló ń ṣẹlẹ̀ mo ní because mo ti come to reality pé nǹkan tí mo fi pé ó the best òun kọ́ ni the best because nǹkan tí wọ́n adopt into my tradition tí ò sí nínú root mi òun ni mo wá sọ pé ó jẹ́ the best tí ò dẹ̀ ní kankan ṣe tó dẹ̀ yẹ pé when I look at the two doctrine ó sọ pé mo jẹ́ ẹrú I'm adopted into a kingdom mo wá adopted into a family tí wọn ò jọ mí tí ìwà wọn ò jọ mí tí mi ò ṣe kankan ẹni tó adopt inú family ẹrú ni ẹ̀ náà táwọn ọmọ ilé bá ń sọ̀rọ̀ wọ́n níjọ́ mi wá sọ fún ẹ pé kó gbẹnu dákẹ́ pé ṣe wọ́n adopt ẹ sínú family ni then ìgbà tá a tún ka Bible kò sí nǹkankan kò sí bíbélì ò sọ fún wa pa ní ire kankan lọ́run kódà Jésù sọ fún Samaria woman pé oúnjẹ tó tọ́ sí ọmọ wọn kì í fún ajá àwọn wọn náà rí fáàsì níbẹ̀ ó sọ pé oúnjẹ tó tọ́ sí àwọn Júù ó ní kò jẹ́ it's not for dog ó pe Samaria woman yẹn ní ajá torí pé Samaria woman yẹn ò kì í ṣe Júù Jésù ní I come for the only lost sheep of the house of Israel ṣé Israel nìyí ni kò sọ bẹ́ẹ̀ so there are some things in the Bible ẹ rí pé tó wá sọ pé go ye into the world torí pé tá a bá lọ ka Bible yẹn rí pé àwọn church fathers ló kọ́ máa play voice yẹn fún yín kó mọ wọ́tọ̀ tó kọ́ kinní wọ̀nyẹn èèyàn ní òun wá fún ó ní oúnjẹ tó tọ́ obìnrin yẹn wá ń bẹ̀ pé kó tẹ̀ jẹ́ kóun jẹ so even Bible pè mí ní ajá nínú ìwé Paul sọ pé lóde ni àwọn ajá máa gbé wà ajá ó ní lóde Jésù sọ pé ó ní oúnjẹ ọmọ wọn kì í fún ajá so àwọn Júù ní ọmọ àwa tá a kì í ṣe Júù ajá ni wá Paul tún sọ pé lóde ni àwọn ajá máa wà bóyá rẹ book of Revelation ó ní òde ni àwọn ajá wà so which mean we are dog so tá a bá tiẹ̀ dóyè ọ̀run tí àwọn òyìnbó create fún wa ajá ni wá à ní any place níbẹ̀ we don't have any place there so what's the point tọ́lọ́run tó Olódùmarè dẹ̀ ti ṣe ọgbà ìtẹ̀rọ̀ fáwọn baba ńlá tèmi ọgbà ìtẹ̀rọ̀ mímọ́ táwọn baba ńlá tèmi lọ tọ́lọ́dùmarè dẹ̀ ti prepare ọgbà ìtẹ̀rọ̀ fún wọn tó dẹ̀ jẹ́ pé ọgbà ìtẹ̀rọ̀ ti wà nínú ìṣẹ̀ṣe wa tó dẹ̀ tọ́lọ́run pèsè ọgbà ìtẹ̀rọ̀ fún mi so màá wá ní mi ò ní lọ sọ́gbà ìtẹ̀rọ̀ pé ibi tí mi ò ti ní any place òun ni mo fẹ́ lọ tó yẹ pé òde bóyá security ni màá máa ṣe àwọn security ló wà ń tànà oúnjẹ tó tọ́ fún ọmọ wọn ní kó máa fún ajá ìgbà tó bá ń lọ ṣọ́ọ̀ṣì tó ń sun pé oúnjẹ tó tọ́ síbi ò máa fi fàájà oúnjẹ tó tọ́ sọmọ o Jésù ò pè ẹ́ lọ́mọ kò pè ẹ́ Jésù ò pè wá ní ọmọ ẹ̀ gbogbo orin játijàti tá ń sọ pé Jésù jẹ́ bàbá wa Jésù ò sọ pé àwọn jẹ́ bàbá wa ó ní call no one father except father in heaven kò sí inú Bible it's not biblical it's just a doctrine tẹ́ create fúnra yín bẹ́ẹ̀ ń tọ́ra yín jẹ ni ṣùgbọ́n nínú Ifá ọmọ ni mí nínú Ifá mo jẹ́ ọba nínú Ifá mo jẹ́ princess nínú Ifá màá lọ sí ọgbà ìtẹ̀rọ̀ tí Ọlọ́run bá ti nígbà tá a bá pẹ́ láyé tá a bá padà lọ àwọn baba ńlá wa ló máa wá receive wa tó bá kù káàtó àwọn ló máa bá wa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Olódùmarè torí bọ́lọ́run ṣe ń dájọ́ nínú Ifá yàtọ̀ sí inú Bible Olódùmarè ni onídàájọ́ àwọn baba ńlá wa yẹn náà ló máa bá wa plead pé ẹ ṣàánú ọmọ wa kankan ẹni tó tí ẹ bá dẹ̀ ṣe wọ́n lájìyà ẹni tó bá kù káàtó Ọlọ́run á rán padà wá pé kó tún padà wá ṣàtúnṣe ẹni tó bá dẹ̀ ti complete iṣẹ́ ẹ̀ tí ò ṣàṣìṣe mọ́ á wà lọ́gbà ìtẹ̀rọ̀ á máa jayé ẹ̀ lọ Olódùmarè náà ló kọ́ gbà ìtẹ̀rọ̀ yẹn so kí ni reason tí mo ṣe máa wá fi tí mo máa lọ síbi tí tó yẹ pé tí n bá ń Bible tí mo kà dáadáa yẹn tí inú paradíṣe yẹn ajá ni wọ́n tún pè wá ń bẹ̀ àbẹ́ jẹ́ Júù ṣé Júù nìyí ni you are not Jew tẹ́ bá ń parọ́ yín pé jẹ́ Jew in flesh you are deceiving yourself